Elédùmarè ìbà o. Àwọn ajínigbé tó ti gbé àwọn ọlọ́pàá tí wọ́n gbé lọ sí Kwara State. Ní Kwara State, àwọn ajínigbé tó ti gbé àwọn ọlọ́pàá tí wọ́n ní kó máa lọ ṣọ́ wọn ní Kwara State. Akó ara rẹ́pọ̀n wèrè, ó mèrè sá, nǹkan ju nǹkan lọ. The ball is still rolling. The rain is still falling. Àṣà bàbá mi kan, a ní òjò tó rọ̀ tí ò dá. Ọlọ́run ló mọ iye nìyé pa. Òjò tó rọ̀ tí ò dá. Ọlọ́run ló mọ nìyé pa. Ọlọ́run ló mọ iye òjò tó ń rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí tí ò tí ì dá. Ọlọ́run nìkan ló mọ iye ẹni tó máa pa. Ọlọ́run nìkan ló mọ iye ẹni tó máa pa. The ball is still rolling, the rain is still falling. Àwọn ọlọ́pàá tán ní ọlọ́pàá tí wọ́n gbé, Ọlọ́run á bò àwọn fámìlì ẹ̀ láṣìírí. O lè máa ní old story ni o, ló yẹ kí n sákù déètì. Ṣé ti rí déètì yẹn kí náà kọ sí déètì? Àbí o ti rí déètì yẹn? Ló yẹ kí n sákù ẹ̀ lórí ìgbà kọ sí déètì yẹn. Kí ni déètì ẹ̀ ni? Mo tó wà bí déètì yẹn. O ti pé Punch ló gbé, Nigeria newspaper ni. Àwọn ọlọ́pàá tó ń lọ sí wọ́n ti pílẹ̀ lọ sí Kwara State. Wọ́n tún jí ọlọ́pàá ẹ máa lọ ṣọ́ àwọn aráàlú tí wọ́n ń jí gbé. Náà àwọn tí wọ́n á jí ọlọ́pàá gangan gbé. Ó ti get started. Ó ti get started. Yes. Mo rí fídíò àfáà kéwú tọrọ jẹ kan tó ń pariwo bí ẹlẹ́pọ̀n kan. Ẹ bá ń ṣe fídíò yìí, ṣe fídíò yìí kankan Yorùbáwuyi, ṣe fídíò yìí kankan Yorùbáwuyi. Akéwú tọrọ jẹ àfáà tó yẹ wípé kò mọ bó ṣe ń tan ring light bẹ́ẹ̀ nínú yàrá ẹ̀ ń kú, ó ń tàn, ó ń kú, ó sáré ṣe ṣòkí nẹ́pà tó mú náà lọ. Ẹ bá ń tiẹ̀ kankan Yorùbáwuyi, bó ń ṣàfẹ́ ní star látara Yorùbáwuyi, star woman ọmọ ògo tó bá ń gbọ́ ògo ìjàkíjàkí ògo máma kan lẹ́sẹ̀ àfa máma kan lọ́rùn, àfa máma kan lọ́rùn o. Òun náà o fẹ́ ní page. Ìlú lè mí náà mọ̀, ìlú lè àfa ó pẹ̀yìn náà. Àwọn tó wá ṣiṣẹ́ gan àwọn náà ò rówó jẹun dípò náà máa rówó wá ṣiṣẹ́. Sorry àfa pẹ̀lẹ́, ìbá má sọ nípa ẹ̀ because ọ̀rẹ́ kò mọ́yán lórí, kò mọ́yán gbàtọ́. Ó tún táàgì mi, àfa tún táàgì mi. Gbogbo wọn náà wá ń táàgì náà ti sọ̀rọ̀ nípa mi, wọ́n wá táàgì mi kí n lè bá a rí. Ọmọ pé tí má ti rí, tí má ti click on it, àwọn èèyàn náà máa rí. Àfa tòhálẹ̀ o, ẹ jẹ́ lọ máa ṣe kápẹ́ńtà àbí rẹ lọ kọ́ bíríkìlà àbí kó lọ sí bakery kó lọ kọ́ bọ́n yẹn ń ṣe búrẹ́dì. Àfà lọ bọ́n yẹn ń ṣe búrẹ́dì kó lọ kọ́ bọ́n yẹn ń ṣe búrẹ́dì àbí kí wọ́n náà já apá kó máa bọ̀ ń lo òyìnbó kájọ máa fa bọ́. Ojú ti là, everybody ti wise, we don wise na. Ẹ máa fẹ̀sìn kó wá lómi ọbẹ̀. Star ni mí o, star lọmọ ogun gbọ́ ogun, star lọmọ àfà. Torí tí ẹ kọ́ mo ṣe sọ̀rọ̀ nípa ẹ̀, torí àwọn ọmọ kéékèèké tí wọ́n ń ka kéwú tí wọ́n ń rọ kéwú yẹn wípé èèyàn kì í bú aṣíwájú, èèyàn kì í bú olórí, èèyàn kì í bú gọ́vnà, èèyàn kì í bú sínétọ̀. Ọlọ́run ká má bú àwọn pírẹ́sídẹ́ǹtì nítorí pé àwọn láṣíwájú. Wọn bá nìkan máa pa wá tán nínú ìlú, a gbọ́dọ̀ sọ̀rọ̀ àfà torí àwọn ọmọ yẹn. Àti mo gbé sample wá fún ẹni o àfà o, àti àwọn ọmọ kéékèèké kan tẹ́ ń brainwash, tẹ́ ń pa irọ́ fún, àtàwọn tó jẹ́ wọ́n ti dàgbà sínú irọ́ yẹn náà bí àwa náà ṣe dàgbà sí tẹ́tẹ̀lé kó tó di pé ayọ̀ǹda yín. Ẹni tó bá fẹ́ gé fídíò yẹn bá wa gé fídíò yìí.
ipe irọ́ ni gbogbo ẹ̀. Ẹ má tako olórí, irọ́ ni. Ẹ má bú olórí, irọ́ ni. Olórí tí ò bá ṣe dáadáa ní all the civilized countries, ọmọ ìlú ní ẹ̀tọ́ láti sọ̀rọ̀. They are civil servants. Àwa aláyàn wọ́n síbẹ̀ pé kán lọ ṣe ojú wa. Ẹ lọ ṣe ojú wa, la ṣe yàn wọ́n síbẹ̀. Tó ń bá wá ṣe ojú yẹn dáadáa, a máa sọ fún wọn pé ojú tẹ́ ẹ ṣe yóò dáa. They are like makeup artists. Ta lọ sí ṣọ́ọ̀bù ẹ̀ wọ́n bá wa ta makeup tí eyebrow lọ báyìí tí pancake lọ báyìí, wàá sọ fún pé ọ̀gá eyebrow mi bí ṣe fẹ́ kó wá nì. A máa sọ fún Abdulramonu Abdulrasaki ẹni àánú wípé àwa ò gbà kan pa wá lókè ọ̀dẹ. Ó ti lọ sókè ọ̀dẹ lánàá, wọ́n ti send fídíò yẹn sí mi. Màá play fídíò yẹn, màá play fídíò àwọn ọmọ òkè ọ̀dẹ náà tí wọ́n tún sọ̀rọ̀. Àwa ò gọ̀ lókè ọ̀dẹ o. Ṣọlá agídí tọ́lọ̀ máa mọ tó máa bu amọ̀ tó máa fi bo àwọn ọmọ òkè ọ̀dẹ. Amọ̀ yìí ó fẹ́ mọ àwọn ọmọ òkè ọ̀dẹ o. Specially made ni wà. Tọ́lọ̀ tí Elédùmarè máa dá àwa ọmọ òkè ọ̀dẹ specially made. Ọlọ́run fún wa ní time. Ọmọ iṣẹ́ Ọlọ́run kan ló dá wa lókè ọ̀dẹ o. Àwa ò sínú àwọn tí áńgẹ́lì Ọlọ́run dá o. Fún ara Elédùmarè báyìí ó jókòó ni bàbá ṣe research pé àwọn people ọmọ òkè ọ̀dẹ tí mo fẹ́ dá yìí báwo ni kì í ṣe dá wọn. And he made us specially. Òkè ọ̀dẹ ìdẹ́lẹ̀ mọ́kùlù mi lójú. Ọlọ́run fún ara ẹ̀ ló dá wa. Kò gbé wa fún ọmọọṣẹ́ kankan. Kódà kò ní kọ́mọ kankan lọ bú àmọ̀ wá lọ bú kíní kan wá tó máa fi dá wa lókè ọ̀dẹ o. Fún ara Ọlọ́run ló dá. Ó wá dá wa bá wa lé agídí mọ́ wa lára. Èyàn ò níwà ó má láàrùn tiẹ̀ lára. Àwọn èjà àkínfà wàhálà. Wàá rí pé lórí péjì mi tó máa ń fẹ́ bọ́ bàbá ni ẹ má bú àwọn bàbá wa. Ẹ má bú Tinubu. Èmi ò kí ń bú ọba. Ṣùgbọ́n lórí eléyìí, èmi ò ń bọ́ bàbá mi, ń bú gómìnà mi, èmi ò ń bọ́ gbàlagbà. Kódà lọ sínú ìdílé mi kó lọ bèrè. Ṣùgbọ́n lórí íńtánẹ́ẹ̀tì tẹ́ bá ya wèrè la fi ń wo wèrè. Èpè la máa fi wo èpè. So kí n tó gbọ́nú ètò, mo kí ẹ̀yin tẹ́ ń kí mi. Mo kí Elédùmarè bá tó ju gbogbo wa lọ. Mo ṣe bá àwọn àjù mi lọ. Àfà àti gbogbo ẹ̀yin èèyàn bá mi gbójú ayọ̀ sókè. Saudi jẹ́ ń ṣe mi ní kékeré níbẹ̀. Àfà o ti nǹkan tí wúmà yìí gbé dání. O ti rí ọba Saudi tó fún yín ní kéwú. Ẹ̀yin ọmọ tẹ́ ń tẹ̀lé àfà yẹn, ẹ̀yin ìyá wọn ẹ lọ kó àwọn ọmọ yín sí ẹnu iṣẹ́. Ẹ jẹ́ kí àwọn ọmọ yín kí wọ́n lọ ṣiṣẹ́, kán lọ kàwé, kán lọ kọ́ṣẹ́. Àfà yẹn máa brainwash àwọn ọmọ yín débi pé wọn ò ní padà wúlò fún yín lọ́jọ́ ọ̀la. This is a protest in Saudi. Orí nǹkan tí wọ́n máa yí gbé dání, ó fẹ́ rẹ́ ọrùn ọba Saudi ni. This ọba ó lè ń kó gbogbo owó lọ fún lọ́dọọdún. Ọba Saudi ó lè ń kó ẹ̀yin atọ́rọ̀ jẹ ìwà àfà ìlẹ́nu yánmọ̀yánmọ̀ yẹn. Ẹ bá jẹ yẹn báyìí ẹgbẹ́ ẹ̀rẹ́ kíní kan. Orí ẹ̀ ò dáa àfà, orí ẹ̀ ò pé. Mo ní ẹ má dé tọ̀ mi ara nǹkan Gaza ni. Wọ́n wọ òkè ọ̀dẹ, wọ́n pa ọmọ òkè ọ̀dẹ. Ọba Saudi tó dàbí president wọn ní Saudi, olórí gbogbo wọn ní #1 citizen wọn ní. They protested against him. Tó máa fi máàkì sí ojú èèyàn ẹni yẹn ikú náà wọ́n ti ba ayé ẹ̀jẹ̀. Wọ́n káńsù ojú ẹ̀. Ó ní o tí nǹkan tí wọ́n máa yí gbé dání. There are many photos mi fẹ́ kí fídíò yìí gùn ni tí mo lè show níbi tí àwọn obìnrin Saudi tí wọ́n ti gbé kàlà pàtó ń protest. Tó bá sọ pé Facebook pé kí ni ẹ̀yọ̀kan ni mò ń lò ní lápẹ́ YouTube nìkan máa ṣú ẹ̀. Àwọn obìnrin Saudi wọ́n gbé kàlà ọmọ kan tó ń jẹ́ bẹ́ẹ̀ àfà lọ́ngí wọ́n gbé dání báyìí. Wọ́n protest against ọba Saudi. Ipe tó bá ya wèrè àwọn á tú sí lórí. Saudi ó mú gbogbo wallpaper bóyá òróró kun ilé ẹ̀ ni. Ó mú wallpaper kíní kéwú ó kọ kéwú láwùbá ó kó gbàjàgbàjàgbà sí gbogbo ẹ̀yìn tó fi ṣe wallpaper. Jàgbàjàgbà ẹ bá ń tán England bẹ́ẹ̀ ni náà ń ṣáájú lẹ́ẹ̀mẹ́wàá. Tẹ́kẹ́lẹ́ England yẹn. Ebi ló máa fọ́ ojú anybody níbi tá a bá dé. Àwọn obìnrin Saudi náà protest orí tó gbé dání. Ó máa rẹ́ ọrùn anybody ló ń sọ yẹn.
èpè la máa fi wo èpè, wèrè la máa fi wo wèrè, wèrè la fi ń wo wèrè, wèrè la fi. Gọ́vnà Kwara State ò sọ pé òun fẹ́ lọ sí Òkè Ọ̀dẹ̀, kò lóun fẹ́ lọ. Tí mi bá dúró tì lọ́rùn kò lóun fẹ́ lọ, kò lóun fẹ́ lọ. Ṣé Ọ̀kẹ́lẹ́ náà tó ká gba pààyàn ni? Wọ́n ti ń pààyàn káàkiri, àyèmọ́ ibi wọ́n ti pààyàn, wọ́n máa ń bò mọ́lẹ̀ ni. Ṣùgbọ́n Òkè Ọ̀dẹ̀ Yorùbawuyi ayé làgbé abẹ ni, mi ò ní bu eléyìí Ògún gbọ́, wàá jẹ́ aláwàlá ẹ̀ Ògún ni mo fi èṣù láàlú ni mo fi búra fún yín. Bó kí ni lókè Ọ̀dẹ̀? Gbogbo ẹ̀yin tẹ́ kọ́mọ yín sílé kéwú àfáà yẹn, ẹ lọ kọ́mọ yín kúrò. Àfáà yẹn he is senseless, kò ní ọpọlọ lórí, ó dẹ̀ máa brainwash àwọn ọmọ yín tí wọn ò ní lè dìde fún ẹ̀tọ́ wọn ní ọjọ́ ọ̀la. Go and take your children away from that ilé kéwú. Ẹ lọ build àwọn ọmọ yín. Ẹ kọ́ China kọ́ àwọn ọmọ wọn bí wọ́n ṣe ń ṣe tools oríṣiríṣi, wọ́n ṣe ń ṣe plane, wọ́n ṣe ń ṣe. Ẹ lọ kọ́ àwọn ọmọ yín sílé kéwú, sílé iṣẹ́. Ẹ lọ kó wọn sí school. Ẹ lọ kó wọn sí school. Àfáà tó ń kọ́ àwọn ọmọ yín ní kéwú kí ni tó ní lára? They brainwash us, they told us tó bá ti dọ́run ó dà kéèyàn ní dé ọ̀run, àmọ́ wá ní owó ọ̀run wá ṣe kinní kan. Are you kidding me? Are you kidding me? Orí China ni bí China ṣe dá, orí America ni. So we should not tell our government wípé nǹkan tí wọ́n ń ṣe yìí kò dáa. Kí la yọ wọ́n sípò fún? Kí la yọ wọ́n sípò fún? So ti ẹ̀yẹn ẹgbẹ́ kan ló wà. Mo ti fún ẹ lésì, ẹ lọ ká àwọn yín kó lè kéwu o. Ẹ lọ ká àwọn yín níṣẹ́. Ẹ kó wọn lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ technical schools. Ọmọ tí ó bá mọ̀wé dáadáa àbí tó bá dẹ̀ mọ̀wé náà, ẹ fi wọ́n sí technical school. Ẹ ní kó lọ kọ́ bó ṣe rán aṣọ tailor. Kán ránṣọ ní Nàìjíríà, kán export ẹ̀. Yìí tí mo wọ̀ yìí, Nàìjíríà ni wọ́n ti ń rán. Torí mi ò lè rán níbi bíi $60 náà máa rán níbi bíi, that's 90,000 naira. Mi lè rà kára 1,000 kí wọ́n fi 90,000 rán. Nàìjíríà náà ti máa rán. But àìmọye nǹkan táǹkó wọ̀lú yìí. Àwọn àdìrẹ tí mò ń ṣe yẹn, ọmọ tó bá mi ń ṣe àdìrẹ yẹn, orí bíbí mo ti pàdé ẹ̀. Mo ti fún ní lot of customers tó ń ṣe àdìrẹ fún wọn níbi bíi. Ó kàn mọ́mí ẹjọ́ ẹ bá mi ṣe àdìrẹ, ẹ bá mi máa ṣe àdìrẹ, mò ń ṣàdìrẹ kíní kan. Okay, she is a graduate, kò níṣẹ́, mò ń ṣàdìrẹ. Ó ṣe ẹyọ kan fún mi, ó lóun ṣe ní sample mu, tó bá máa ṣe èlò ló máa wọ̀, tó ní iye báyìí ló máa wọ̀. I paid her. Gbà má ṣe fún mi ní sample, mo polówó ní ọ̀fẹ́ fún, because I love building people, the young ones. Tí ma fẹ́ polówó fáwọn èèyàn mo máa ń gbowó gidi ní o, lọ́bì lọ́wọ́ àwọn tí mo ń polówó fún, tap send máa ṣàlàyé fún ẹ. Àwọn tí mo tún polówó fún, ọgbà àwọn tí mo polówó fún lọ bèrè lọ́wọ́ wọn. Ìpolówó mi lórí page mo máa ń gba kún, wàá sanwó fún mi in dollar ni, mi ò rán ẹ rárá. I advertise for her free and I introduce her to many people. Kò ní ṣépè fún mi. Tẹ́nìkan bá ní kí n kú, irú yẹn ó lè gbàwẹ̀ 99 torí tí yín abayé yín jẹ́. Because I introduce her to many people. Ẹ fẹ́ ṣàdìrẹ́ àmúlòmọ̀kọ́ tó ń ṣàdìrẹ́. Àwọn ọmọ ẹ̀mú àdìrẹ́ ṣe mọ́ bá yín ṣe. Now she's collecting her pay in dollars. Àwọn tèmi tó wà ní London amúlẹ̀kì àdìrẹ́ tẹ̀wọ̀ ní àmọ̀ ẹ̀wọ̀n tó ń bá mi ṣe wà. Contact ẹ̀ ni. Mi ò gba ṣíṣì. This is how we build life. You build people. Ẹ build àwọn ọmọ kéékèèké yẹn, gbé wọn sókè. Ẹ kó wọn lọ sí lọ́sí máa mọ̀ nípa bó ṣe ń ṣe nǹkan. Ọmọ yín tó bá mú irin méjì àbí wáyà méjì tó bá ń lọ pọ̀, technical school ní kẹ́ lọ fi sí. Àbí kó lọ kọ́ rédíónìkì, àbí kó lọ kọ́ kinní kan. Ọmọ yín tẹ́lẹ̀ tó ń gbá kinní kan pọ̀. Ẹ lọ sí carpentry school. Wọ́n ní màá ṣe rí tálẹ́ǹtì ẹ̀ mọ́lẹ̀. Arákùnrin, Olúwa yóò béèrè lọ́wọ́ rẹ̀ ohun tó fi. Ọmọ ẹ tó ń kọ ẹni ọlá yìí jàkíjà. Ógó báwọn kan lẹ́sẹ̀. Ẹ mú lọ sí musical school. Ẹ má jẹ́ nìkan tán ni pé aráàmù lórin. Ẹ mú ọmọ yẹn lọ sí musical school, ẹni kó lọ kọ́ bọ́ yẹn kọrin. Ó máa là níbẹ̀. Tọ́pẹ́ Àlàbí lánàá. Barrister Collins Aláwọ̀ Abẹ ni wọ́n là. Àwa tá à ń rojọ́ yìí opportunity tí ò sí ni.
mo ti máa ń sọ láti lẹ̀ pé newscaster ni mo fẹ́ jẹ́. Mo máa ń wo fún mi ìyànda nígbà yẹn. Mo dẹ̀ fẹ́ sáré. Mo máa ń wo mèrí òye àlìfàlẹ́ láti Ògúnkọ̀yà. Owó kan wọn ò lè kúrò lórí mi kí n darúgbó ẹ̀ kí n máa rìn báyìí. Àwọn mentor mi nìyẹn. Nigeria happened to me. Èmi ò kí ń ṣolódo àti mo wà ní school. Mo mọ̀wé. When Nigeria happened to me, tí Buhari dé nígbà 1984, I was in secondary school. Àfáà bóyá wọn tí bí ẹ nígbà 1984, I was in secondary school. Bí àwọn tí bí ẹ nígbà yẹn. Èmi ò ṣolódo, mi ò kí ń ṣolódo. Nigeria ló happen. Education mi fi stop ní level to stop yẹn. Ìyẹn ni òfò yìí. Àpòrò ẹ̀ wà ń gbọ́ àwọn gómìnà, gómìnà. You are a fool. You are a born fool. Afa, you are a born fool. Now, àwọn ọlọ́pàá tí wọ́n ní kàn lọ ṣọ́ wọn ní Kwara ni. Àwọn bandits ti gbá àwọn ọlọ́pàá. Wèrè jí, aláìwèrè ju wèrè lọ. Àwọn bandits ti gbọ́ ọlọ́pàá. Mo la máa sá lọ báyìí. Mo la máa sá lọ. Àwọn bandits ti já àwọn ọlọ́pàá gbé. Mo la máa sá lọ. It's not funny. Gbogbo ẹni tó ń sunkún kọ́ nínú ẹ̀ ń bàjẹ́, gbogbo ẹni tó ń rẹ̀ nǹkan nínú ẹ̀ ń dùn. This is not a funny matter. Bandits tó ní kó lọ ṣọ́ wọn Kwara, ọlọ́pàá tó ní kó lọ ṣọ́ àwọn tí bandits ń jí gbé. Bandits tún jó fún ara ẹ̀ gbé. Punch ló gbé 3rd of October lélẹ̀ tó ń wo yìí. Tó dẹ̀ kí n sákúdé tiẹ̀ kẹ́ máa ní fake news, old news. 3rd èyí ní October 3rd of October 2026 àti 2025 mo ti fast forward ọjọ́. Àfà is a bloody fool. Born fool àfà. Àwọn tó bí ẹ they born you as a fool and you are a bloody fool. Wọ́n ti jí ọ̀rẹ́ àwọn bandits là ń fà bẹ́ẹ̀ ni. Ẹ lọ ká àwọn ikọ̀ lè kéwọ́ ẹ lọ kó wọn síbi tó ti máa ṣoríire. Wọ́n ti jí ọlọ́pàá gbé. You think Nigerian government will stand up to rescue that ọlọ́pàá? No. Àwọn family ọlọ́pàá yẹn because wọ́n ní wọ́n pọ̀ tí wọ́n jọ pàtó pé bandits ti dé báyìí àwọn ọlọ́pàá tó kù yà ni. Bẹ́ẹ̀ òun ló wà iwájú ló wà. They ambush him on gunpoint. Wọ́n ti gbé ọlọ́pàá wọgbó lọ. Is that the country you want us to be living? Irú ìlú àfà àti ká máa gbé nìyẹn. Ká máa sọ pé àfà ẹ bá mi hàn kò rí sí you 99 tí wọ́n ti ń lọ kún àbá jí mi gbé. We need the protection from the government, not from your kurisiyu or whatever to fẹ́ hàn fún wa. The government must protect the citizens. It is a must. Ohun tí wọ́n swear fún wọn ni pé wọ́n gbọ́dọ̀ protect wa. Tí wọ́n bá wá fail láti protect wa, a máa fojú wọn jẹ. Before kó tó pé mo bọ́ta mo ń bú Abdulrahman ẹni àánú. How many videos ni mo ti ṣe fún Governor Abdulrahman? Gba mo ṣe pé Governor Abdulrahman o, ṣùgbọ́n nísìn Abdulrahman ẹni àánú ni. To the extent yìí pé àwọn tó jẹ́ family bàbá ẹ̀ gan tán kó pé Fúlàní ni tí mo tún ṣe fídíò ní Fúlàní ni yẹn gbọ́. Àwọn kan padà sọ fún mi pé bàbá èèyàn dáadáa ni. Ní pé bàbá Abdulrahman Governor Kwara State wọ́n ròyìn bí ọbẹ̀ ṣe jà fúnlẹ̀ Yorùbá. Mo tún ṣe show. I came here and praise his father. Wọ́n ní bàbá yín wọ́n léèyàn dáadáa ni. Kò tí kàn òkè ọdẹ ń gbà yẹn tí mo ti ń sọ̀rọ̀. Kì í ṣe pípa tó kàn mí ni mo sọ̀rọ̀. Kò tí kàn òkè ọdẹ tí mo ti ń sọ̀rọ̀. Gómìnà Abdulrahman ẹ gbé ìgbésẹ̀ pẹ̀lú Kwara State. Àfáà ó yẹ kán gbé ẹ lọ sáárò l'Abẹ́òkúta lórí ẹ̀ ti yìí. Ẹ bá yẹ mọ́ ẹ jẹ́ fídíò kankan yẹ báyìí yìí ẹ jẹ́ fídíò. You are a moron. Àfáà tí bá ráyè lẹ́yìn iṣó yìí àbí nínú iṣó yìí tí bá ráyè máa ṣojú ẹ̀ o ní ṣe anything o fẹ́ ya wèrè ni. Then àṣẹ ẹ̀yin tẹ́ pè mí lábẹ́ pé mi gbé kọ́ọ̀lù yín mo mọ̀ máa gbè ní the call is much kọ́ọ̀lù yẹn pọ̀ lánàá ní jẹ́ kí n gbé. Nigeria is a nightmare to the citizens. Nigeria is a nightmare. Olopa
mo fẹ́ lọ gba iṣẹ́ ọlọ́pàá ó ní mo fẹ́ lọ gba iṣẹ́ ọlọ́pàá láti sáàbù ìlú mi. Wọ́n wá ní wọ́n ń jiyàn gbé níbì kan, wọ́n wá deploy ẹ̀ lọ sí Kwara pé ọlọ́pàá ò lọ sí Kwara o, wọ́n ń jiyàn gbé ńbẹ̀. Wọ́n wá tún jẹ́ òfin ara ẹ̀ gbé. Ọlọ́pàá ẹ̀ máa níyàwó o. Ìpẹ́ kí lẹ fẹ́ ṣe fún ìyàwó ẹ̀? Ọlọ́pàá ẹ̀ máa lọ́mọ o, wọ́n fẹ́ san school fees ẹ̀ o. Bí ó ń lóde salary ẹ̀ pé kò ń gba salary kò ń lọ san school fees ọmọ òun. Kí lẹ fẹ́ sọ fún ọmọ yẹn pé your daddy has been adopted by the kidnappers tó lọ ṣọ́ àwọn èèyàn against. Èló ni salary ọlọ́pàá yẹn? Tó máa béèrè owó ńsìn wọ́n lè béèrè 50 million. Wọ́n lè béèrè 50 million lọ́wọ́ ọlọ́pàá yẹn. Ẹ jọ̀ọ́ yẹn tó bá mọ iye salary ọlọ́pàá bá mi kọ sí comment section. Tó bá mọ iye Nigeria police salary ẹ bá mi kọ sí comment section. Kàtẹ́ ní highest wọ́n fún pátápátá wọ́n fún ní 100,000. 100,000 per month. Ní ọdún kan is 120,000. 120,000 mélòó la máa rí ọdún mélòó ni ọlọ́pàá máa fi ṣiṣẹ́ tó máa fi rí 50 million naira. Tí ò bá gba rìbá tí ò ṣe nǹkan tí ò dá tí ò fi gbà kan bọ̀ kan nínú ọdún mélòó lọ́pàá máa ṣiṣẹ́ tó máa fi rí 50 million naira. Just please tell me. Ẹ sọ yọdún táfàmà tó máa fi ṣiṣẹ́ máa fi rí 50 million naira. And family yẹ dẹ̀ gbọ́dọ̀ wá owó yẹn jáde because Nigerian government will not pay that money. Government Nigeria ò ní san owó yẹn àyàfi tá a bá ń tanra wa. Nigerian government will not pay that money. Ó dà wọ́n gbé kí lórúkọ ẹ̀ wọ́n gbé ṣe serving judge kódà wọ́n gbé judge adájọ́ wọ́n gbé adájọ́ náà mo fẹ́ gbé kinní yẹn jáde fún yín ni wọ́n gbé adájọ́ tó ń serve lọ́wọ́ o tó sì ń serve as adájọ́ kì í ṣe pé retired justice retired judge wọ́n gbé òun náà àtẹ̀ní judge àwọn máa ń lówó lọ́wọ́ àwọn family àfún wọn owó jáde ọlọ́pàá èló ní salary èló ló ń gbà àbú gómìnà ẹ máa ń gbé ẹ̀dá Yorubawuyi Yorubawuyi ogo apárí mu tábà mo rí fídíò tó ṣe tó lẹ́nu ìyá ẹ̀rọ báyìí tí wọ́n ti fẹ́ ṣe tí wọ́n ti ṣe báyìí láti tí wọ́n ti ṣe báyìí tí wọ́n ti ṣe báyìí ọ̀rọ̀ fẹ́ bọ̀ ni òtí tó ṣe ìyá yín ọ̀rọ̀ fẹ́ má ti báyìí nǹkan fẹ́ ṣe yín ni so ìwọ mo bóyá ń sọ̀rọ̀ àánú ẹ̀ padà tiẹ̀ ṣe mí mi wo fídíò ẹ̀ tán náà díẹ̀ tí mo bóyá ń sọ̀rọ̀ àánú ẹ̀ ṣe mí wà á mọ gbogbo ohun tó kó sẹ́gbẹ́ dàgbọ̀n ẹ̀ lọ kókó o ṣe máa kó ohun báyìí ohun bóyá ẹ̀ sá sẹ́nu lọ kókó ẹgbẹ́ kan nìyẹn wà. Now I was somewhere yesterday which I left already mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin tẹ wà ní orí show yẹn ẹ̀ tẹ wà lórí ibi tí mo wà yẹn mo mọ̀ pé inú yín máa wo fídíò mi tí mò ń ṣe and somebody said something which gets me angry and annoyed. He said káwọ́ra máa ṣe o àwọn ọba wa wọ́n ní oògùn àwọn olóyè tó wà lẹ́gbẹ̀ẹ́ wọ́n ní wọ́n ní oògùn o wọ́n má ṣe wípé wọ́n máa gbé nǹkan tí èèyàn máa sìn léèyàn lọ́wọ́ àbí wọ́n máa pààyàn orí mi gbóná wá ní straight ìjàpá wọn lóògùn ní òfin wòran díẹ̀ ẹni ọba tó bá ní oògùn níbi tá a bá dé yìí tó wá ní àwa tá à ń dìde fún ilẹ̀ Yorùbá ló ń kú tó ń fẹ́ sàṣì gbogbo ohun tó bá ní lójú ayé ló máa parẹ́ ẹ bá mi ṣe àṣẹ sí so wọ́n ní oògùn Fúlàní ẹ̀sìnmẹ̀ ń wọ ìlú wọ́n ń sá kúrò lé oògùn tó fẹ́ fi kan àwa tá a jẹ́ ọmọ wọn yẹn wọn ò lè fi kan Fúlàní ẹ̀sìnmẹ̀. Definitely that statement shows how wicked how inhuman tí àwọn ọba n fẹ́ sọ pé gbogbo àwọn ọba wa because àwọn ọba tó da ẹgbẹ́ mi kí bí ọba lórí péjì ṣùgbọ́n báyìí àgòdè enter ọ̀nà pẹ̀lú intelligent gẹ́gẹ́ bí ọmọ tí wọ́n bí nílé ọgbọ́n tí wọ́n gbé lọ sí òde ìmọ̀ràn wọ́n ń tú ìlú ẹ̀dẹ̀ ní oògùn
ẹ fi oògùn yẹn kẹ́ sà sí àwọn Fúlàní tí wọ́n ń tú ìlú mọ́ yín lórí. That's why I left that platform. I left. Ṣé so a lè máa bú àwọn ọba wa o, àwọn ọba wa ní oògùn, àwọn ọba wa àwọn tó súnmọ́ wọn. Gbogbo anybody ò bá àjọba ò bá jẹ́ Yorùbá lórí tí mò ń ṣe whatever tó bá ń kó jẹ́ kó já àfà kó whatever tó bá ń kó jẹ́ lórí nǹkan tí mò ń ṣe tó bá náwó ẹyọ kan kò ní dọ́dọ̀ mi, kò ní dọ́dọ̀ ọkọ mi, kò ní dọ́dọ̀ àwọn ọmọ mi, kò ní dọ́dọ̀ àwọn olólùfẹ́ mi. Ẹyọ kan yẹn á padà á wá kó 19 tó kù á wá kó dání. Gbogbo tó ń jẹ́ irun ní ara ẹ̀ á ṣiṣẹ́ lòdì sí ayé ẹ̀. Ó máa ṣiṣẹ́. Yorubawuyi lórúkọ mi, Ayélàgbé Àbẹ̀ní ni mò ń jẹ́. Tó bá yẹ pé ní ayé àwọn balógun Ọdẹ́rìn lọ ẹ má jà bá àwọn Fúlàní jà o, ẹ má jà sọ̀rọ̀ nípa àwọn Fúlàní o, àwọn ọba wa ní oògùn. Èmi àti ilé ní Fúfúdè la máa sọ. Before 1804 ni wọ́n tó kọ́ bá àwọn Fúlàní tó kọ́ bá ilẹ̀ Yorùbá ja ogun tí wọ́n ti fẹ́ gba ilẹ̀ Yorùbá lọ́wọ́ wa. Ogun ẹlẹ́ẹ̀karùn-ún àbí ẹlẹ́ẹ̀kẹfà ni wọ́n ń bá wa jà lọ́wọ́ báyìí. Àmọ́ wá ní àwọn bàbá wa ń gbà yẹn pọ́n ní wọ́n ní oògùn. Àbí bàbá tèmi Balógun Àjọbọ nígbà tí wàhálà yẹn gbóná tó dé kí Balógun Àjọbọ wá ní Ẹlẹ́sà Òkè Ọdẹ ní oògùn, Ẹlẹ́sà Òkè Ọdẹ ní oògùn, mi gbọ́dọ̀ sọ̀rọ̀ yóò pa mí. Kí bàbá tèmi Balógun Àjọbọ kó má dìde Òkè Ọdẹ Fúfúdè làwọn máa sọ nígbẹ̀. Bóyá èmi náà ti máa wá sórí kìíní sí bóyá máa ti di Agbesumomi, bóyá máa jí àwọn ọmọ Yorùbá gbé ni. Tí àwọn Ògúnmọ́lá Báṣọ̀run Ògúnmọ́lá tí wọn ò bá dìde, ẹ bá mi dárúkọ àwọn akíkanjú wa yẹn, àwọn akíkanjú wa ń lẹ̀ Yorùbá, bá mi kọ kan sí comment section. Ẹ bá mi dárúkọ àwọn aṣíwájú wa, ẹ bá mi kọ orúkọ wọn sí comment section. Tí mo gbọ́ àwọn bàbá yẹn ò bá dìde nígbà yẹn, ẹ bá yẹ kán flag the show yìí o, wọ́n tún ti dé o. Ẹ bá wa tẹ thumb up lórí YouTube, ẹ bá wa tẹ thumb and like button lórí Facebook because mò ń wo bìbí wọ́n tún ti dé àwọn ọmọ ẹran Yorubawuyi. Túròtù yín báyìí o ni mo dúró sí báyìí, mò ń fà á ni o, mò ń fà á ni, má dẹ̀ padà fàájà mọ́ yín lọ́gbọ́n fàájà fún yín ni. Tí wọn ò bá dìde nígbà yẹn, Arólú owó ò bá dìde Balógun Àjọbọ ojú ọwà ọmọ Arólú owó olóògbòdì bá bí egúngún, ọmọ egúngún tó burú taṣọ. Tí bàbá mi ò bá dìde nígbà yẹn lókè ọdẹ, bóyá àbá máa sọ Fúfúdè. Àwọn bàbá tán bá ní oògùn kán ṣoògùn yẹn kárí wọn. Ṣé ara ọmọ Ìbàdàn yẹn kán ti ṣoògùn ẹ̀? Balógun Ọdẹ́rìn lọ, God bless you. Àgbẹ́kọ̀yà, Àjàká, Ìbíkúnlé, Ẹlẹ́kùn mẹ́fà, God bless you. Ẹ ṣé mo dúpẹ́, ẹ bá mi kókó àwọn Balógun. Ẹkùn rìn, ogbó àtọ́ yín, Ògèdè ń gbé, mo dúpẹ́. Táwọn bàbá wa yẹn ò bá dìde nígbà yẹn, Fúfúdè làwọn máa sọ nílẹ̀ Yorùbá. Lórí ìta wà nílẹ̀ ẹni tó máa kú máa kú, ẹni tó máa kú máa kú. Àwọn tí wọ́n sọ̀rọ̀ ń kú. Wọ́n ìta tó kú máa wá dákẹ́. Dandan ni kú. Come on. Ẹ máa táyẹ̀ Fábùnmi Òkè Mẹ̀sí, God bless you. Látòṣà ọkùnrin ogun. Ẹ̀yin ọkùnrin ó máa ní stage kan tẹ́ máa dé because ẹ̀yin ọkùnrin Ọlọ́run kan gbadé fún yín ni o. Balógun Àjàyí, God bless you. Ẹ̀yin ọkùnrin Ọlọ́run kan gbé adé fún yín, ọkàn gbé ẹ̀yin ọkùnrin ẹ má ní mo bu yín o, ọkùnrin lẹni tó ń gorí mi, ọkùnrin ni bàbá mi. Àwa obìnrin ẹ súnmọ́ bíbí, Ààrẹ Látòṣà ẹ ṣeun. Ẹ ṣeun. Fábùnmi Òkè Mẹ̀sí. Ẹ ṣeun. Gbogbo ẹ̀yin obìnrin ẹ súnmọ́ bíbí. Àwọn bàbá tó ń jọkùnrin Ọlọ́run kan fi wọ́n ṣe olórí ni. Ọlọ́run fi wọ́n ṣe olórí ni.
tó bá fẹ́ mọ̀ wípé àwọn ọkọ wa wípé àwa obìnrin gangan bóyá tó pé wọ́n ní tó pa nígbéraga àbí wáyé máa ń ṣe lọ́lọ́run ṣe gbé adé fáwọn ọkùnrin tó bá fẹ́ mọ bí ọkọ ẹ ṣe tó wípé pọ́nrán tó wà nídìí ẹ̀ á padà di pẹlẹbẹ ìwọ lébọ̀ lójú ọkùnrin ẹ̀yin ọkùnrin tí ìyàwó yín bá lọ sí lébọ̀ lójú yín tí ìyàwó yín rọbí lójú yín tẹ̀dẹ̀ dúró tí kinní yín tí ò di pẹlẹbẹ mọ́ yín nídìí ẹ bọ́ tàkẹ́ wá sọ̀rọ̀ kò sí ọkùnrin náà tí ìyàwó ẹ̀ máa lọ sí lébọ̀ wà á rí kóṣù kòtà máa jábọ́ nídìí ẹ̀ báyìí obìnrin tó dẹ̀ wà ní lébọ̀ gan ó sì rí kinní yẹn gbé pé Basilifa kí ló tẹ̀ ń ṣe báyìí ẹ ní sùúrù ẹ bá mi mú kọ́kọ́rọ́ hospital bí ẹ kàn lọ sí hospital wà á rí pé ọkọ ẹ tó bá gbé báàgì níbí bíi ó lè lọ gbé ọmọ ẹ bá mi lọ gbẹ́rù ọmọ ó wà ní sitting room bẹ́ẹ̀ yẹn ọkọ ẹ lè lọ sínú yàrá bọ́ọ̀tà lẹ́ẹ̀mẹjọ tí kò ní rí ẹrù ọmọ yẹn kò ní rí kò ní mọ a máa gbọ́ báyìí níjẹ́ kíní kan àwọn obìnrin a máa gbé kíní yẹn gbóyà ẹni sùn obìnrin mi ni máa sọ fún ọ pé ẹni sùn àdúrà ní kẹ́ máa ṣe lọ́wọ́ aṣọ mi láyà tà láfíà ó yẹ ẹni sùn ẹni ó yá ẹni. ọ̀lẹ ni wọ́n ẹ ṣe ìyá mi ọ̀lẹ làwọn bàbá wa ọ̀lẹ ni àwọn ọkùnrin wa tẹ́yìn tẹ́ bá ṣe àfihàn tó wà ní wúrà God bless you. Báṣọ̀run Gáà ìyá mi ẹ fún ṣe tán a ní wúrà obìnrin takuntakun tẹ́yìn ọkùnrin tẹ́ bá mọ̀ pé nǹkan tó wà nílẹ̀ especially ẹ̀yin tẹ́ wà nílé ẹ̀rù ń bà yín mi ìbínú sí yín. Number one ẹ̀yin ọkùnrin àmọ́ bí tágbára yín dé àìmọye ogun lẹ́pẹ́ obìnrin ló lè díẹ̀ so ẹ̀yin ọkùnrin àmọ́ bí tágbára yín dé especially ilé tẹ́ wà mi ní blame yín much because èmi náà tó kọ́kọ́ pè mí gbàrà àgbà tí mo bẹ̀rẹ̀ kinní ìjọ tí tó pa àwọn èèyàn wa mọ́jú ẹnìyẹn náà ń gbọ̀n lórí kinní pé Bíọ́lá kinní kan I know he cares for me ẹ̀rù wọ́n nífẹ̀ẹ́ mi pé kinní kan later padà pè mí bóyá ọjọ́ kejì padà ibi tá a ti bára wá Nàìjíríà ni kinní kan bóyá òbí àmọ́ bínú mi ìbínú sí wọn náà I know he loves me that's why he's saying the first náà kọ́ sọ wọn làwọn náà gbọ́ iye pé àwọn ò gbọ́ ṣùgbọ́n àwọn ìjọba Nàìjíríà kinní kan ẹni tó máa kú ẹni tó máa kú it's better to die as a soldier standing on your feet as a gallant soldier than to die as a coward kneeling down. òpá àwọn ológun wọn máa ní kó reserve ọta kan fúnra wọn wọ́n ajagun tó reserve ọta kan fúnra ẹ̀ tó yẹ kó bá débì kan tó mọ̀ pé àwọn eléyìí tó bá mú ẹ máa padà jẹ́ náà ni nígbà tó máa fi fìyà jẹ tó máa wá pa ẹyánmọ̀yánmọ́ ẹyọ kan yẹn fi help ààrẹ kò ètè máa lọ so tí sójà bá ní ẹ ó mọ̀ pé nǹkan mẹ́ta ni mo fẹ́ ṣe newscaster mo fẹ́ ṣe athletes àwọn tó máa ń sáré ní school mo dẹ̀ fẹ́ ṣe sójà because mo mọ̀ pé mo gallant ọlọ́run tó nítọ̀ ọmọ dàda máa padà ṣe nílùú òyìnbó ọlọ́run dẹ̀kọ́ ló sọ Nigeria system ló sọ adúpẹ́ ibi tá a ti bẹ̀rẹ̀ adúpẹ́ ibi tá a ti bá dé adúpẹ́ ibi tí ọlọ́run Elédùmarè ń bá wa lọ now ẹ̀yin bàbá wa káwọn bàbá bá ní oògùn ààrẹ ọ̀nà kakanfò Gani Adams ẹ ṣeun adúpẹ́ pé oògùn this is why I say there is no permanent enemy kò sẹ́ni tó máa jẹ́ ọ̀tá for life there is no permanent friend ọ̀rẹ́ ẹ̀ lè ní lè di ọ̀tá ẹ̀ lọ́la ọ̀tá ẹ̀ lè ní lè di ọ̀rẹ́ ẹ̀ ní ọ̀la thank you ààrẹ Gani Adams àríyìn ẹ kú fọmọ ènìyàn ṣe ẹ kú ọ̀rọ̀ bí ẹ kú ìfohùnlédè aburú onídé lọ tìyín náà adúpẹ́ lọ́wọ́ bá mi Àdìsá ọmọ Adéyẹmọ òṣàbàbò tùhálà o ẹ ṣeun adúpẹ́ lọ́wọ́ yín sà bàbá wa Sunday Àdìsá ọmọ Adéyẹmọ thank you for the condolence messages condolence talks condolence whatever ẹ ṣé gan adúpẹ́ lọ́wọ́ yín adúpẹ́ lọ́wọ́ kábíyèsí Aláàfin Ọ̀yọ́
ọmọ ikú tí kú ò gbọdọ̀ pa, ọmọ àrùn táwọn ò gbọdọ̀ ṣe, ọmọ àdábà alẹ́ ọmọ àdábà òde, Ọ̀yọ́ Mèsì tí ó gọ̀. Kábíyèsí ẹnjìníà, ẹ bá mi parí ẹ̀. Kí lorúkọ kábíyèsí wa lọ́yọ̀ọ́? Ẹ bá mi parí orúkọ kábíyèsí wa ẹnjìníà. Ṣé ẹ mọ orúkọ kábíyèsí wa? Nífẹ̀ẹ́ wo bí ẹ mọ orúkọ kábíyèsí wa lọ́yọ̀ọ́? Kábíyèsí ẹ ṣé gan. Mo rí condolence message sí yín, mo dẹ̀ tún rí wọ́n send káàdì mọ́ bẹ́ẹ̀ mo dẹ̀ tún rí àwọn orí pépà náà tẹ̀ lọ. Ẹ ṣeun sà, a dúpẹ́ lọ́wọ́ yín. And thanks to Ajasera news, foreign news. Mo sọ fún yín pé dem go hear my voice, the world will hear me. No be play, I no dey play, I no dey joke o. Àgbà òkè ọdẹ èèyàn 16 gbogbo ayé ló máa gbọ́. Thank you Ajasera news, thank you, ẹ ṣé gan ni, mo dúpẹ́. Ó ti ń gọ́ fara náà nìyẹn. Táwọn kan bá ń bú mi lórí ọwọ́ adé, God bless you, mo pé máa mú kan kábíyèsí ṣe popular kábíyèsí ọwọ́ adé ẹlẹ́wọ̀ ẹ̀sìn kábíyèsí. Mo mọ̀ pé Ìgbòho wà àbí kábíyèsí àbí bọ́lá ọwọ́ adé, God bless you. Ṣé Sunday ni mo kọ mama change ẹ̀, God bless you, ẹ ṣé gan ni. Yes, we are calling for Igbomina state, Bola Ahmed Madam alone. Yes, ọwọ́ adé Abímbọ́lá ẹlẹ́wọ̀ ẹ̀tù. Tí àwọn rífurafù kan, mo rí wèrè kan àbùdù something. Mo rí comment and comment section. Mo yẹ bí ẹni pé mi ò rí mi fẹ́ kó distract mi. Nígbà tí àwọn Àjàsẹ́rà bá ń gbé ohun èmi Abíọ́lá o. Tí àwọn Àjàsẹ́rà bá ń gbé ohun mi. Àbẹ̀ní ló ń sọ̀rọ̀ ayé là gbé. Tóhùn mi bá ń dé gbogbo tó yẹ kó dé. Even l'American bíbí, even ní UK, fóònù mi ti fẹ́ blow off. Táwọn rífurafù àwọn àbùdù kíní kan akéwú jẹ́wọ́ kíní ẹ̀nà kí n kọ́ pinni. Àwọn àbùdù kíní kan akéwú tọrọ ẹ̀jẹ̀ fídíò kíní ẹ̀ ti lọ síwájú o because mo rí o, mo jẹ́ bí ẹni pé mi ò rí ni. Èmi ò tí Olúfúnmiláyọ̀ ra Sam Kuti Lísà bí agbègbè àkàlà ẹ ṣeun. Mo jẹ́ bí ẹni pé mi ò rí ni o. Mo fẹ́ wò kíní kan àbùdù kíní tí n bá rí tí n bá dé rí because àwọn yẹn ẹ̀wò ní àbùdù Wahab Sheriff Alabi àbùdù. How do you expect me kí n dá àbùdù lóhùn nígbà tí mò ń sọ̀rọ̀ gidi lọ́wọ́, nígbà tí àwọn èèyàn gidi ń gbé tán tí wọ́n ń gbé pé ọmọ kan o obìnrin ni o, ṣùgbọ́n n tó wà ní àwọn tó wà lábẹ́ nìkan ló fi ń jó balógun èèyàn ní kábíyèsí ọ̀rọ̀ pọ̀tọ̀ níyùn aróbò ṣẹ́tẹ̀ orí òbò ṣẹ́ẹ̀tẹ̀ bí ó ní obìnrin tó jẹ Ọ̀ọ̀ni Ifẹ̀ tí bóbìnrin ni tí kábíyèsí ọ̀rọ̀ pọ̀tọ̀ níyùn ìyá mi o, tí àwọn yẹn bá lè dìde tó ní ogun dé o, wọ́n fẹ́ jẹ Ọ̀ọ̀ni o, kò sí ẹni tó máa jẹ Ọ̀ọ̀ni yàtọ̀ sí ẹni tó wà níbẹ̀ tó jágbà obìnrin ni, àwọn tó kù kéré. Ìyá mi ló máa jẹ Ọ̀ọ̀ni Ifẹ̀. So if you see me doing all this thing, bóyá àwọn ọ̀pọ̀tọ̀ níyùn náà kó sínú mi, you never can tell. Wọ́n lóbìnrin ò lè jẹ Ọ̀ọ̀ni, ó ló máa jẹ Ọ̀ọ̀ni. Wàá jẹ Ọ̀ọ̀ni kẹ̀. Ó ló máa jẹ Ọ̀ọ̀ni. Ó ní kó fún òun níjọ́ méje. Ó dẹ̀ níjọ́ méje màmí dé. Ó lóun fẹ́ jẹ Ọ̀ọ̀ni. Obìnrin ní ẹ̀. Ó ní òkè òun ti dọ́kùnrin. Báwo ló ṣe máa di ọkùnrin? Màmí ṣí aṣọ sókè. Kò sọ́mú ń bẹ̀ mọ́. Ọmú ti dán mú ọkùnrin. Ọmú ti ra. Bọ́yọ̀ ọmú yẹn bí yóò fi omi gbóná tẹ̀ wọlé ni. Màmí ṣí abẹ́ wọn. Pẹ́lẹ́bẹ́bẹ́ ti kú ò. Ó ti di rogodo. Kábíyèsí o. Ó ní wọ́n ṣe ń pè ní ọ̀rọ̀ pọ̀tọ̀ níyùn. Aróbò ṣẹ́tẹ̀. Orí òbò fi ṣẹ́ ọ̀tẹ̀. Kò ní ìjọba òun á jẹ́, ó dẹ̀ jẹ ọba. Tí Aláàfin ọ̀rọ̀ pọ̀tọ̀ níyùn bá wò, Aláàfin ló jẹ ni, Ọ̀ọ̀ni ni o.
òkè bàbá wa Aláàfin òkè Gbàgídà olúwo Gbàgídà tí obìnrin bá lè dìde tó bá pẹ̀yìn ọkùnrin ni wọ́n ti ní mi lè jẹ́ mo yọ̀ǹda fọ́lọ́hun mo yọ̀ǹda fọ́lọ́hun kí u díẹ̀ àfa òpònú ẹ̀ náà sọ pé gbogbo tó bá ṣẹlẹ̀ ta ló lè bá wa ṣe ó yẹ ká pe Ọlọ́run ní Yorùbáwuyi ó yẹ kí lọ pọ̀ Ọlọ́run ní Ọlọ́run kí u díẹ̀ Ọlọ́run tó ní kí n lọ pọ̀ yẹ kí u díẹ̀ n ta máa pe Ọlọ́run ọ̀tọ̀ nìyẹn n ta máa pe àwọn olórí wa sí ọ̀tọ̀ lòun náà ọ̀rọ̀ pọ̀tọ̀ níyùn ni ó jẹ ní Aláàfin ló jẹ ní ẹ má confuse mi Aláàfin ni ọ̀rọ̀ pọ̀tọ̀ níyùn jẹ ní Aláàfin kọ́ ló jẹ náà Aláàfin ló jẹ ní Aláàfin ni ókè Aláàfin ọ̀rọ̀ pọ̀tọ̀ níyùn God bless you Ọlọ́run nìkan ló jẹ Aláàfin ló jẹ ìyá Aláàfin ló jẹ lóòótọ́ Aláàfin ló jẹ God bless you Aláàfin ọ̀rọ̀ pọ̀tọ̀ níyùn Aláàfin ló jẹ lóòótọ́ Aláàfin ni ìyá Olúwo Gbàgídà Aláàfin ló jẹ sorry for that sorry my apology tó ìtàn wọ́n máa ní mo bá ẹ jẹ́ kí n túbọ̀ yẹn sọ torí àwọn tó máa ge àwọn òpònú tó máa ge obìnrin Aláàfin màámi aróbò ṣẹ́tẹ̀ ìgbà tó kò sí Aláàfin wọn ló fẹ́ jẹ Aláàfin ìyá mi ọ̀rọ̀ pọ̀tọ̀ níyàn ó dìde ó lù máa jẹ Aláàfin wọn lóbìnrin ò kì í jẹ Aláàfin báwo ló ṣe máa ṣe ohun tẹ́nìkan ò ṣe rí ó lóun máa ṣe wàá ṣe ké ó lóun á ṣe obìnrin ò gbọdọ̀ jẹ Aláàfin ọkùnrin ló máa jẹ Aláàfin àwọn ọkùnrin kéré ìyá mi làgbàlagbà tẹ bá rí mi tí mo bá ń sọ̀rọ̀ tí mo bá ń búrẹ́kẹ́ mọ̀ bóyá àwọn ọ̀rọ̀ pọ̀tọ̀ níyùn náà wọ inú mi mọ̀ bóyá ìyá mi ẹ̀fún ṣetán aníwúrà ló wọ inú mi mọ̀ bóyá ìyá mi Olúfúnmi Rasom Kuti bóyá òun ló gbé mi wọ̀ ìyá mi máa jẹ Aláàfin ó ní kò ní jẹ Aláàfin ó dẹ̀ fún mi níjọ́ méje lẹ́yìn ìjọ́ méje ìyá padà wá aróbò ṣẹ́tẹ̀ ó ṣí aṣọ sókè ọmú ti ra wọn ní bóyá omi gbóná ló fi ti ọmú ẹ̀ wọnú ilé ókè ìyá tún tóbi pẹlẹbẹ abẹ́ ìyá ó ti di rogodo kábíyèsí o gbogbo àwọn tó wà níbẹ̀ wọ́n ṣe kábíyèsí fún ìyá ni lásìkò Aláàfin ọ̀rọ̀ pọ̀tọ̀ níyùn Ọ̀yọ́ rójú Ọ̀yọ́ ráyè eégún kébi ekulé kébi ekulé àbájẹ máa ń sọ igbálé kébi igbálé àwọlé kébi àwọlé ni whatever Yorùbá tó wá máa lò fún níbẹ̀ yẹn ìyá yìí lọ sórí ó wà lórí ìtẹ́ ó gbó ó tọ́ kò sí ogun tó fẹ́ wọ ọ̀dọ̀ Aláàfin Ọ̀yọ́ tí ìyá mi aróbò ṣẹ́tẹ̀ tí kò fèsì tí ò dẹ̀ ṣẹ́gun ẹ̀ so what are we talking ìyá mi Mọ́remí Àjàṣorò God bless you àmọ́ ọ̀hádà ẹ má yẹ ká mí sí ẹ má pa mí o. ẹ ṣeun gan nílẹ̀ Yorùbá èyí ọkùnrin wa lọ wá bí jòkó sí àti gbọ́ ẹ rí àna mi ó dà pé nǹkan tiẹ̀ ń ṣe ẹ̀yìn yóò mọ ju yẹn lọ ẹ fẹ́ àwọn kan sọ pé kí lórúkọ ẹ̀ wọ́n ní ọba Àjàṣẹ́ Èpò wọ́n ní kò tí ì sọ̀rọ̀ nípa Òkè Ọdẹ kí lè fẹ́ kọ́ ọba Àjàṣẹ́ Èpò sọ ọba Àjàṣẹ́ Èpò kọ́ lélẹ́ òní gbà tí ìṣe kára gbà tí kára. ẹ̀yin tẹ́ ẹ̀ sọ pé kábíyèsí tó jẹ́ olórí àwọn ọba ìgbómìnà wípé ọba Àjàṣẹ́ Èpò wípé kò sọ̀rọ̀ ẹni kò sọ̀rọ̀ kí ẹ fẹ́ kábíyèsí sọ gbà tí ṣe pé káàná ti pààyàn.
àjàṣẹ́ ẹ̀pọ̀ ní àwọn náà kúnlẹ̀ fún kábíyèsí àjàṣẹ́ ẹ̀pọ̀ àwọn náà kúnlẹ̀ níwájú ẹ́míà yìí ẹ wá ní kábíyèsí àjàṣẹ́ ẹ̀pọ̀ kò lọ sókè ọdẹ báwo ti máa lọ ẹ má da kábíyèsí àjàṣẹ́ ẹ̀pọ̀ láàmú o ẹ má da kábíyèsí àjàṣẹ́ ẹ̀pọ̀ wípé wọn ò lọ sí òkè ọdẹ ṣùgbọ́n bàtí kára àjọyọ̀ wọn lọ sí kára ẹ má da kábíyèsí àjàṣẹ́ ẹ̀pọ̀ láàmú kábíyèsí ni kábíyèsí o àwọn tàbí délére o kábíyèsí o ọba àjàṣẹ́ ìpè o lọ́ọ̀yà ni wọ́n o kábíyèsí kábíyèsí mòfin tó lè gbé àwọn náà kúnlẹ̀ yìí ẹni tó bá fẹ́ pè wọlé ẹ lè pè wọlé nísìn kábíyèsí olórí ọba ìlú gómìnà nìyẹn ẹni tó bá fẹ́ pè wọlé ẹ lè pè wọlé nísìn ọba wa ní olórí ọba gómìnà nìyẹn wẹ́rẹ́ la fi ń wo wèrè táwọn kábíyèsí ò bá sọ̀rọ̀ àwọn náà ní tó fẹ́ gbà àwa orúkọ la fẹ́ gbà káwọn èèyàn wa mọ̀ wípé wọn à ní lajúlẹ̀ kan máa pa wọ́n. ẹ bá wa kí kábíyèsí ọba wa ní olórí ọba wa ní gómìnà o ẹni sọ ẹ kì í fi sí spíkà kábíyèsí olórí ọba wa ní gómìnà olórí ọba wa ẹ jẹ́ kí n fi sí spíkà ẹ kí n fi sí spíkà máa pẹ́ kí n pè yín bàbá rògbò sí. Icon 5 disconnected. Ready to connect. olórí ọba wa nílùú ẹni sùn ẹ kì í fi kíni sí bluetooth olórí ọba wa nílùú gómìnà nìyẹn ẹ ṣe kábíyèsí fún ọba wa o ẹ bá wọn ṣe kábíyèsí fún olórí ọba wa o kábíyèsí o olórí ọba wa nílùú gómìnà nìyẹn bàbá òtún á lè ẹ wá ní àjàṣẹ́ èpo ó tún mókè ọdẹ kábíyèsí gómìnà wọn ò lè kábíyèsí àjàṣẹ́ èpo tó ń jẹ́ olórí ìgbọba gómìnà wọn ò lè lọ yọmọ òkè ọdẹ kábíyèsí náà expect dey play ẹ lè máa gbé sókè ẹ ní dààmú bàbá mi. ẹ kú jọ ẹ jẹ kú jọ mẹ́ta. ìjọ kan pẹ̀lú. ẹ kú ọ̀rọ̀ lẹ Yorùbá lórúkọ Ọlọ́run ẹ̀yin ṣe lásán. àṣẹ Èdùmàrè. bí wọ́n bá ń ta ikú ní 5 naira kò ní tọ́ sí yín báyìí. àṣẹ àti gbogbo ẹ̀rín náà. ẹ dàgbà ẹ dògbò lórúkọ Ọlọ́run ẹ ṣe ya ọmọ yín àtọmọ ọmọ yín lórúkọ Ọlọ́run. àṣẹ. ẹ bá mi kí dájú wa mo ti gbàgbé. Ultra 49. kí lórí kí gbowó iná Ọlọ́run ṣe àjẹkí rántí. kí sábà ń kí wọn. wọn á gbọ́ dáàdi wa máa gbọ́. kéèyàn tó lè yọ̀ǹda odidi mọ́rí ní ilẹ̀ Yorùbá àbí kí n pè yín. whatever. láti máa ṣe. whatever. ìwé ètò báyìí kò yí sí o. Ọlọ́run á wà pẹ̀lú yín ẹ̀ ní sì sọ àwọn amúnilóhùn ní rí yín mú. tí wọ́n bá ti rí ọ̀run nílàrí lóhùn mú tí wọ́n rí àwọn olórí àwọn tó bá wàjà nílẹ̀ Yorùbá tá a fi ní ilẹ̀ Yorùbá dónìí tí wọ́n rí wọn lóhùn mú ayé ò ní rí yín mú. wọ́n á máa ṣe ni wọn ò ní rí yín mú kò sí bójú ṣe lè fọ́ tó kọ́wọ́ máa mọ̀nà ẹnu ọwọ́ ọ̀tá ò ní tẹ̀yìn wọ́n á máa léwájú ni wọn ò ní bá yín wọ́n á máa lé lẹ́yìn ni wọn ò ní bá yín ó kù díẹ̀ títí ní kọ́wọ́ ayé tẹ̀yìn Ọlọ́run á gbé yín lórí sókè gbogbo ẹni tó bá wá ní ẹ mọ́ gòkè oníwó tó wù ní gòkè inú mi kàn dùn sí yín ni I don't even know ó ti pẹ́ tí mo ti gbọ́ program bọ̀ tí tẹ́ ẹ bá ṣe kàn máa ń gbọ́ lẹ́yìn tẹ́ ẹ bá ṣe program torí àwa peace lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀jẹ̀ àpapàṣọ bẹ̀rẹ̀ náà ni ẹ̀mẹ́ tó ń sọ̀rọ̀ dáadáa. amọ̀mọ̀ yín dáadáa. so ṣe rí gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní Yorùbá ẹ̀kọ́ wà lára àwọn nǹkan tó yẹ kí àwọn ọmọ Yorùbá kọ́ sí because tá a bá sọ̀rọ̀ sí àwọn kan máa bu yín kò yé wọn ni ó ti mọ́ra àwọn yẹn gọ̀ ó ti mọ́ra àwọn tí ò lọ́pọlọ gbogbo èèyàn lọ́pọlọ èèyàn fún lésì. àti gbà ká mú. Yorùbá ní kájákẹ́ ká ṣe bí ẹni ẹ̀yin wọn pòwe kan ìyá wa náà lẹ́ni wọ́n ní àwòdì wọ́n pè dèdè bíi pé ẹyẹlé tí yín ó gbọ́ ẹyẹlé gbọ́ títí ló ń tì í. ẹ̀yin wá fi tiri sí o ẹ̀ fọ̀rọ̀ tí wọ́n sọra ni kò yé wọn ni àwọn máa lè tí ò yé ni kò yé wọn ni ó jẹ́ sì máa yé wọn kó pẹ́ tó àwọn kan tó máa wá béèrè wípé
kí ni ṣíṣe nílẹ̀ Yorùbá báyìí? Ìmọ̀ràn kékeré mo fẹ́ sáré yára wáyé pé ẹ sáré bá yára 3 minutes ní o. àfẹ́ ká gbé ìmọ̀ràn pé àfẹ́ ká máa sọ wípé ìta fẹ́ ṣe yẹn kó bọ́ sórí social media kò dídì ká gbé sórí social media mọ́. Tá a bá ṣe ń gbé sórí social media bẹ́ẹ̀ ni wọ́n mọ bí tá a ń gbà wọlé, wọ́n ti mọ ìrìn àjò wa pé báyìí ibi báyìí ni ó tún fẹ́ lọ, ẹ jẹ́ ká tún ní kẹ́yìn kan tún lọ darapọ̀ mọ́ wọn kó tún mọ bí táṣìírí wọn ó tún dé. So bó ti wá wù kan máa gbógun tó àwa yìí náà lápadà borí. Bẹ́ẹ̀ mo kí gbogbo àwọn èèyàn wa tí wọ́n ṣe léṣe ní Kwara, àwọn èèyàn wọn lórúkọ Ọlọ́run àbára fi mọ bẹ́ẹ̀, Ọlọ́run á fi mọ bẹ́ẹ̀, Ọlọ́run á jẹ́ lórí tútù sí àwọn fámìlì wọn nínú. Ṣé wàá ráwa táwọn ọ̀pọ̀ ẹ̀yìn ọ̀dọ́ ńlẹ̀ Yorùbá ẹ dìde o. Ìjọ́rọ̀ àsìkò Gen Z generation lélẹ́yìn gbogbo ìta ṣe Gen Z generation la fi ń tò. Ẹ má jà fi Gen Z generation tó wà lẹ́yìn mọ́ o. Gen Z wèrè sí wèrè ni o ká fi tò o. Because tá a bá láǹfẹ̀ẹ́ sẹ́rìí ìtò kò make sense mọ́ o. Wèrè fún wèrè. Bíbélì gan sọ ó ní ojú fún ojú. Jésù sọ wípé ẹ lọ wá idà. Ní tí ò bá ní owó kó ta gámẹ̀ntì ẹ̀. Àwa ò dẹ̀ nídà. Nídà. Ṣùgbọ́n ẹnu wa yìí. Wọ́n ní ká ẹ fún wa ní. Bàbá mi ẹ ṣe 3 minutes lánìí kẹlẹ́ tí ló 4 minutes. God bless you. Ẹ ṣe. Mo fẹ́ gbé Abdul Wahab ọmọ ẹrú kúrò lórí kínní. Abdul Wahab ó ní ó ti ya wèrè màmá you see bàbá mi ẹ bá mi ní sọ bá mi ó dàn sórí kínní bẹ́ẹ̀. Ẹ wo Abdul Wahab mo fẹ́ sọ̀rọ̀ láàrin 2 minutes fún Abdul Wahab. Ó ní ó ti ya wèrè you still there and you call war for here. Orí rẹ ti burú. Ṣé rí ìyá Abdul Wahab àti bàbá ẹ̀ orí wọn ti yí. Ẹ bá mi ẹ̀yin tẹ́ jẹ́ ọ̀jọ̀gbọ́n ní comment section ẹ bá mi correct statement tí Abdul Wahab Abdul Ramoni ẹni sùúrù wọ́n máa ṣe máa fún lépè àwọn gbọ́gbọ́ tó máa fún lépè máa fún ìyẹ́ àti bàbá ẹ̀ tí wọ́n ya olórí burúkú bàbá ẹ̀ olóko dógidógi tó yẹ kó lo condom kó prevent olórí ibú Abdul Wahab láti wá sáyé. Ó ti ya wèrè ó kọ́ papọ̀ because kò lọ sí school no education kéwú ló kọ́ kéwú ni you still there still are you still there àbí you stay there you still there ẹwẹ irú èbó orí ibú wò lélẹ̀ àwọn ọmọ akéwú tọrọ jẹ yìí you still there ẹwọ tó kọ o you still there and you call war for here orí rẹ ti burú ẹ bó ṣe kọ gbogbo ẹ jágan because wèrè làwọn tó bí wèrè olórí ibú ni ìyá Abdul Wahab wọ́n ní kó lọ ṣa mángòrò wá nínú oko ni o ló pàdé Fúlàní ìyẹn ní kó yọ̀dì ó fún 20 naira ló bá yá Abdul Wahab sùn rẹ̀ báwọn Fúlàní ń kọ́ wọn jọ̀gbọ̀njọ̀gbọ̀n báyìí ni bó ṣe gba ìfurọ̀ ìwádìí ìyá Abdul Wahab wọlé báyìí máa ń pè é padà títẹ̀ wà náà yìí bó ṣe gba iwájú ìyá Abdul Wahab wọlé báyìí ṣe ló jáde lẹ́yìn òbòjápọ̀ mọ́ fúrọ̀ nìyẹn ẹ̀ òbòjápọ̀ mọ́ fúrọ̀ abudu kí èèyàn bímọ tí èèyàn bá ya olórí burúkú á bímọ á sọ ní abudu what is the meaning of abudu ẹrú ló ń jẹ́ bẹ́ẹ̀ ọmọ ẹrú èèyàn bí ọmọ nílẹ̀ aládé ó wá sọ ní ọmọ ẹrú abudu if you are abudu go and change your name from abudu you are not ọmọ ẹrú ọmọ aládé ni wá ọmọ aládé òun ni wá kì í ṣọmọ ẹrú if your name is abudu change your name from abudu God bless you ọmọ ẹrú ló ń jábùdù change your name from abudu má jẹ́ ìfẹ́ pàdé ayọ̀mídé adẹ́rìnsọ́lá ládèyí ìwàlẹ́wà adéfilá abídèmí àwọn orúkọ bẹ́ẹ̀ yẹn àwọn ẹ máa jẹ́ abíọ́lá ọláyímíká olúrẹ̀mí ẹ wọ àwọn ìyàwó olúrẹ̀mí ẹ wọ àwọn èèyàn àkànbí ọmọ olódòdé Tinubu ẹ máa jáwọ́ kí tẹ̀lé orúkọ àbùdù Tinubu náà Tinubu ẹ pé Tinubu ló tẹ ẹ máa wọ mo fẹ́ sọ kíni kan fún yín ẹ máa wo àwọn tí wọn bá wa jẹ́ orúkọ àbùdù yẹn ẹ wo Wọlé Ṣóyínká Oṣóyínká Oṣówọlé Oṣóyínká ẹ̀yin ẹ wo Oṣówọlé Oṣóyínká ẹ wo bàbá yẹn ẹ wo àwọn bàbá Adébáyọ̀ Fálétí àwọn bàbá tí wọn bá wa jẹ́ àbùdù ẹ wo bí wọ́n ṣe ga nínú ayé because Títílayọ̀ God bless you
Fúnmiláyọ̀, Káyọ̀dé, Tèmítọ́pẹ́, àwọn tí wọn bá Wọlé Ṣóyínká kò bá wa jábùdù, ẹ wo bẹ́ẹ̀ bá yẹn ṣe ga nínú ayé. Àwọn bàbá Adébáyọ̀ Fálétí ẹ bọ́ ṣe ga nínú ayé, àwọn tó Báyọ̀ Tìjání ẹ bọ́ ṣe ga nínú ayé. Bàbá TK mi ìrántí bàbá yẹn TK tó máa ń direct movie, ẹ wo bọ́ ṣe ga nínú ayé. Gbogbo àwọn tí wọ́n tí àwọn bàbá wọn tí wọ́n ti ṣe pé wọn ò tó àbùdù sórúkọ àwọn ọmọ wọn ga nínú ayé ni. Kábíyèsí wa tẹnu wọn wá kí wa tó kí ọdẹ nìyẹn. Kábíyèsí o, kábíyèsí ọba àjàṣe ẹ̀pọ̀ kábíyèsí bàbá àjàṣe ẹ̀pọ̀ kábíyèsí o. Olórí ọba wa nílùú gómìnà nìyẹn. Ẹ bá wa gbóhùn sókè, ẹ bá wa kí kábíyèsí wa. Àbí mo ti kí wọn kábíyèsí olè ọlọ́ṣà. Ẹ má bú kábíyèsí wa. Yorùbáwùyí ẹ máa gbọ́ olóòótọ́ ni tó bá Olúbùnmi lọ́lá ọmọ lára. Bàbá yẹn owó weekend tó ń gbà ní kára yẹn ẹ rí pé gbà táwọn ọ̀dọ́ jáde tó protest níjẹta àbí jẹrin wọ́n ní before ẹ̀ tá bá fẹ́ peace ní gómìnà wa pé kí wọ́n kọ́ stop kára yẹn náà. Wọ́n lè stop kára náà. wọ́n láwọn ti move make kára yẹn long time. Ìpéjọba local government chairman méjì wọ́n support àwọn ipe àwọn ọba yìí náà ni wọn gbà torí owó tó ń gbà ń bẹ̀rẹ̀ every weekend. Now nǹkan tèmi tẹ̀ wá fẹ́ sọ mo ti do first note sí bóyá bíi 5 or 7 hours ago mo pé màmá sùn. Mo gbọ́rọ̀ kan nínú Ìgbòmìnà forum mo wá fẹ́ wo bóyá ẹ̀yin náà bóyá ó rí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀ ṣé ń get me sí ma. Wọ́n ní deputy governor ọmọ ẹrú yẹn ẹrú àbùdù yẹn wọ́n ní deputy ẹ̀ wọ́n ní ọmọ bàbá ńlá ni ipe bẹ́ẹ̀ òkè ọdẹ náà bí sí ibẹ̀ ló dàgbà sí. Mo gbọ́ máa yẹn dẹ̀ ń búra ọmọ Ìgbòmìnà ni they have a big Ìgbòmìnà platform. Ẹ má dárúkọ ní platform lórí bí kò sọ máa sọ àwọn alábọ̀dé sáàrin wọn. Mi ti ẹ̀ dárúkọ platform wọn mi ìdámú kan fẹ́ kí ẹ bá wa ṣe findings yẹn ní àsọmọ̀lú. Wọ́n ní deputy governor ọmọ ẹrú yẹn wípé ọmọ bàbá ńlá ni pé bẹ́ẹ̀ tẹ òkè ọdẹ náà bí síbẹ̀ náà ló dàgbà sí ló ti ṣe gbogbo nǹkan ẹ̀. Ok, kí wàá ló ṣe. No tí ọmọ àlè lòun náà nígbà tó ọmọ gómìnà bá jẹ́ deputy governor tí ò ṣe nǹkan kan dì sí tí ò dẹ̀ sọ̀rọ̀ ọmọ àlè ní ká lè mọ ká lè fóun náà ní wòtòwòtò ní wọ́n sọ bẹ́ẹ̀. Ẹ̀yin náà ṣe research kẹsẹ̀ ǹdẹ̀ sí mi náà ṣe research tó bá ti jẹ́ bẹ́ẹ̀ ni àbàfọ̀ náà ṣe program. Bó ṣe wà ní ẹ̀ka gbẹ́ a máa fi ń ṣe program ni kò sí ní tẹ́ fẹ́ ṣe. Wọ́n lọ lóògùn ẹ́ríà iye tó bá fẹ́ pa bẹ̀rẹ̀ sí ní pa wá ẹ̀yin wèrè. Ló dàgbà síbẹ̀ ló ti ṣe gbogbo nǹkan ẹ̀ ọwọ́ mi bọ́ mo ní máa sọ fún yín èmi náà máa ṣe findings mi lọ. Ẹ bá mi ṣe findings ẹ ṣeun sà. Wọ́n lé lóògùn ẹ máa pa wá ìgbà tí wọ́n lọ ká Sunday Igboho mọ́lé ẹni tó pè yẹn ní sùúrù ọmọ máa pè yín lẹ́yọ kọ̀ọ̀kan tí Buhari bá lọ ká Sunday Igboho mọ́lé. Mo ń bọ̀. Ẹ bá wa gbóhùn sókè. Yorùbáwuyi iṣẹ́ pé ẹ fún mi ìṣẹ́jú kan tí Buhari bá lọ ká Sunday Igboho mọ́lé àwọn èèyàn onímọ̀ Yorùbá nation ẹ ṣe bẹ́ẹ̀ ṣe káwọn mìíràn tún dìde ó máa fẹ́ sí ni ó máa fẹ́ sí ẹ bá gbóhùn sókè bàbá mi. Ẹ máa kó ètò ìjàre Ọlọ́run kúkú fún yín lérè. Àṣẹ bàbá wa Táyé Só láàrin ẹ wò wọn àwọn èèyàn gidi ni ẹ má bínú sá pé ẹ fún mi ìṣẹ́jú kan bàbá wa gbọ́dọ̀ akínmọ́lẹ̀ ìgbà bàbá wa Táyé Só láàrin ṣe pé kò sábùdù ní orúkọ wọn ẹ wọ́n ṣe ga nínú ayé ẹ bá wa gbóhùn sókè. Èyí tẹ́ ti gbé wálé ní ìtú lágbára o ẹ wá bá wa bẹ̀ wọ́n kọ́ ní kí kábíyèsí yìí lórí ìkúnlẹ̀. Ó dá kéèyàn máa ṣàpọ́nlé èèyàn ó dá àpọ́nlé dà. Wọ́n ti di ọba ní wọn kan jọ kan ní wọ́n dìde ẹjọ́ ẹ bá wa bẹ̀ wọ́n. Kọ́ bá dìde wájú ẹ̀mí àwọn ṣe máa wá dìde ó wà disrespectful. Ìkúnlẹ̀ láti bí 7 hours kọ́ ló ti tó bẹ́ẹ̀ kọ́ ní kọ́ dìde ẹ kọ́ jọ. Ó dẹ bá wa bẹ̀ wọ́n ẹ bá wa bẹ̀ wọ́n pé kọ́ dìde ẹ dìde sà. Ẹ ṣe bàbá yìí ò dá kábíyèsí wọn ní kẹjọ ká ẹ dìde sà ẹ dìde lórí ìkúnlẹ̀ o ẹ ní ṣòfò ẹ ní sábẹ́ balógun ìbíkúnlẹ̀ gan ọlọ́ọ̀ni síra kí ló ń pa yín lẹ́rìn nísìn kí ló ń pa yín lẹ́rìn èèyàn ní ká bá wa bẹ̀ kábíyèsí lórí kábíyèsí èèyàn mọ̀ kí ọdẹ tẹ̀ ń bínú wípé kábíyèsí àjàṣẹ́ ẹ̀pọ̀ wọn ò sọ̀rọ̀ kí lẹ fẹ́ kí kábíyèsí sọ ẹ má dàbà bó ń baba láàmú ẹ má dàbà bá ń baba láàmú kí lẹ fẹ́ kí kábíyèsí wá sọ.